máa ní fún wọn yín pé gbogbo nǹkan tó ń kà ẹ̀ wọ́n sọ pé kò ṣe pé ọlọ́run gbogbo ló sọ ayé àkọkalẹ̀ o nítorí gbogbo nǹkan tó náà ìtorí ẹ̀ lọ́lọ́run ẹlẹ́dùn àti ṣàpẹẹrẹ kan pé tó bá ṣiṣẹ́ ebi àpá ikú kó ṣiṣẹ́ kó jẹun ìwọ tó bá má rí ìsìn sáìsì iṣẹ́ ẹnu ẹ ló máa ṣe àwọn kó máa pìpíà iṣẹ́ ẹ nǹkan tó fẹ́ máa jẹ́ wà kó máa pìpíà ilẹ̀ pé ìfẹ́ jẹ́ kí n rí báyìí ìfẹ́ jẹ́ kí n rí báyìí iṣẹ́ tó bá ṣe lẹ̀ ló máa fi rí bó ṣe bóyá jókòó tó bá yẹ jókòó báyìí bẹ́ẹ̀ náà ló ṣe máa bá rẹ̀ àwọn àtọ̀yìn pé àfáà ni bàbá ọba ẹ sọ fún wọn kò ní dáa fún àfáà kò ní dáa fún ìmọ̀ọ́mù gan tó bá pè rẹ̀ ní bàbá ọba ibo lọ́kọ́ sí fún yín ṣé ẹ̀kọ́ fẹ́ máa fingerprint wa ni àbí ẹ̀kọ́ fẹ́ máa tàn wá àbí wá láti tàn wá ni bèbí tí ò ṣẹ́jú tẹ́lẹ̀ ó ti padà ṣẹ́jú o bèbí tí ò ṣẹ́jú tẹ́lẹ̀ ó ti padà ṣẹ́jú mọ́ yín lọ́wọ́ ẹ kọ́ máa mú lámbà oríṣiríṣi ẹ máa múlẹ̀ èdè wa pé kíní kan ànábì ṣe bá a lè fi ànábì jẹ́ aṣíwájú wa ànábì ò ń ṣaṣíwájú wa irọ́ gbogbo ìgbésí ilé ayé ànábì bá ṣe kà tó òun ṣèèyàn gidi ẹkàn parọ́ pé ànábì ló aṣíwájú ẹ̀dá ni ànábì ò ń ṣe aṣíwájú ẹ̀dá wa ó yẹ kí àwọn bàbá wa àti àwọn ìyá wa gan reason èèyàn tá a bá máa fi jẹ aṣíwájú ẹ̀dá a gbọ́dọ̀ wo nǹkan tí ó ti gbé ṣe kí ni ẹni ìgbéṣe tá a fẹ́ fi jẹ owó tó fẹ́ fi jẹ olórí tó fẹ́ fi jẹ aṣíwájú wa ok sẹ́ni tó jẹ́ pé ó ń pààyàn ó jalè ó ń bọ́ ọmọ kékeré sùn sẹ́ni ó pààyàn ó bọ́ ọmọ kékeré sùn ó jalè ó ń gbà wọn jẹ ṣóhun lè fẹ́ fi sọ pé òun la aṣíwájú wa ẹni tẹ́ ń pè láṣíwájú wa kò lè jẹ́ aṣíwájú wa ẹni sọ pé aṣíwájú ó lè jẹ yẹn aṣíwájú àwọn tó ń rèpù èèyàn ó lè jẹ àwọn yẹn àwọn rèpù èèyàn nílẹ̀ Yorùbá wa rèpù èèyàn ẹ wá ń pè ànábì lẹ́ni sọ̀rọ̀ wọn aláàánú ibo ló ti já láàánú sẹ́ni tó ń pààyàn káàkiri ṣé òun lè ṣe kó já láàánú ẹni tó jẹ́ pé alọ́ni lọ́wọ́ gbà ní ṣé òun lè ṣe kó já láàánú níwọ̀ ẹ jẹ́ ká rò ó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jẹ́ ká rò ó báwo ló ṣe jẹ́ láàánú báwo ló ṣe jẹ́ aṣíwájú báwo ló ṣe jẹ́ ẹni tó jẹ́ pé ó ní faradà sọ́mọlàkejì ẹ̀ ẹ sọ̀rọ̀ náà ṣẹ́ni tẹ́ sọ pé aṣíwájú ẹ̀dá ni tó sọ pé tí ò bá ti ṣe ẹ̀sìn Islam ọ̀pá ẹ̀pa ṣé lójú àti wá kọ́ wa bẹ́ẹ̀ ẹ wá sọ pé àáfàá ni bàbá ọba kò ní dá fún àáfàá kò ní dá fún ẹjọ ẹjẹ sáré sọ̀rọ̀ bàbá. ok brother mi. Pínsà ẹ ká ọmọ mi mú ní ká. Elédùmarè ò ní gbóhùn lẹ́nu yín. mo ní pọ́lọ́run Elédùmarè ò ní gbóhùn lẹ́nu yín and nǹkan kan tí mo fẹ́ fàyọ ni pé ó dà báyìí pé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ àwọn èèyàn ti ń jáde fún gbogbo irọ́ tó ti pa látẹ̀yìnwá àìmọ̀ nǹkan ló ń ṣe àwọn èèyàn ó mọ̀ pé ẹ̀sìn wọnú àṣà dẹ̀ wọnú ẹ̀sìn ni even gan fáwọn tó ń ka bíbélì ó ní pé ìbọ̀wọ̀ fún bàbá rẹ àti ìyá rẹ kí ọjọ́ tó bá máa lò lórí ilẹ̀ ayé ó lè pẹ́ sí òyìnbó kó ló wá sọ yẹn fún wa kò yẹ Christian ló wá sọ yẹn fún yẹn ti wà lórí ilẹ̀ wa kó tó dé ìṣe wa ni pé kí ọmọkùnrin kó dọ̀bálẹ̀ fún bàbá àtẹni tó bá jù lọ ìṣe obìnrin dẹ̀ ni kó kúnlẹ̀ wọ́n kẹ́ wá wo àwọn àtọ̀húnrìnwá yìí wọ́n máa ní pé àfá ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fọba pé àfá ni bàbá ọba tẹ bá dẹ̀ rí bí àwọn olórí burúkú yìí ṣe máa ń rá bàbá fún àwọn ẹ̀míà tó wà ní
not ẹ má máa wo pé kí ni àwọn yẹn fi sàn ju àwọn bá wa lọ. No, maybe you did not plug the right. No, we have 3. ṣé ń gbọ́ mi ọmọ máa rà bàbà fún àwọn ẹbí àwọn in fact kó tó dé ọ̀dọ̀ emir níbi tó jókòó síbẹ̀ lọ́tún máa dọ̀bálẹ̀ lọ́ba ni. We need to correct a lot of things beyond we talking on social media. Ó ti di high time to approach government wa. Our traditional system must be included nínú school curriculum. A ní láti máa kọ́ àwọn ọmọ wa ní àṣà wa láti school nísìn. Ìyẹn ìkíní. Ìkejì, òfin ẹ̀sìn ò gbọ́dọ̀ ju tìjọba lọ. Tó bá ti gbé ṣàríà wá, àwa náà máa gbé kóòtù tiwa náà wá ni. Ẹ get point mi. Àwa náà máa gbé kóòtù tiwa wá, tí Christian náà máa gbé tiẹ̀ wá. Tí bá dẹ̀ ṣẹ̀, kóòtù ẹ̀sìn tí mò ń ṣe ni kó dá mi láre, kò ń ṣe ti tọ̀dọ̀ tiwọn. The moment because nǹkan kan tí mo fẹ́ fàyọ ni pé nǹkan tẹ́ ẹ̀ notice ṣẹ̀rí plan tó ní fún bí 100 years ago ẹ mọ̀ pé débi tó bá dé yìí nǹkan tó ti plan bí 100 years ago ni débi tó bá dé yìí but ibi tó rí pójú ti làdé plan tó ní fún another 100 years ago wọ́n tètè fẹ́ gbé síwájú because wọ́n rí pé àwọn èèyàn ti ń ya kúrò nínú ẹ̀sìn yẹn ṣọ́ba yín wọ́n bá yín pariwo pé àwọn fẹ́ gbé ṣàríà wọlé tipátipá tẹ́lẹ̀ no but rí pé àwọn èèyàn ti ń lajú wọ́n á tètè fẹ́ mú òfin yẹn wá. Sultan of Sokoto kọ́ ló máa pa ṣẹ́fẹ́ mi níbi tẹ́mi wá bí o and as far as I'm concerned there is nothing linking us together. Tèmi àti Muslim kan bá jọ ṣẹ̀ ọ̀dọ̀ ọlọ́pàá àti ilé ẹjọ́ láti jọ máa lọ fà I'm not going to Sharia court. Gbogbo tọ́dẹ̀ máa sọ pé Sharia is for the Muslims alone irọ́ ni and I will give you some instances. The number one thing they will do is take your traditional culture and your religions away from you, impose their own religion on you. Tó bá ti ṣe yẹn tán pé gbogbo yín ti di Muslim tán wọ́n ṣe máa bẹ̀rẹ̀ ethnic cleansing nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara nìyẹn tẹ́ mọ̀ wọ́n ti fún gbogbo wọn lẹ́sìn wọ́n ti gbà ṣáwọn tó ń pa ní Kwara lẹ́ni ṣé wọ́n ṣe Muslim ni no they are Muslims so wọ́n ti ń ṣe ethnic cleansing wọ́n ti ń pa àwọn Yorùbá tó wà níbẹ̀ tó bá yá gbogbo bẹ̀yẹn will be entire it's going to be an entire Fulani community. Because of you, àwọn ti gbà lọ́rin they have to collect other part of Kwara State because yẹn tẹ̀ dẹ̀ rí and they put themselves so much in government pé all these atrocities I stand to be corrected inú àwọn they knew about it. John, Daddy Imade, please can I saw Yorùbá tẹ́ bá ti fẹ́ lo àwọn words yẹn nítorí TikTok mo kí gbogbo lè o ẹ ṣé. So we need to work fast and do some certain things. Look at all these Arab nations. Go and check them 50 years ago, 30 years ago. There was nothing like Arab nations. Ìyẹn ló fẹ́ sọ wá dì. And I really appreciate the fact that the Yorubas àti Jí gbogbo máa ń rí àwọn videos yìí gbogbo ẹni máa ń post I share with people and tẹ́lẹ̀ you have the confidence to say ogun ma kò ní da fógun kò ní ṣe kíni tẹ́ bá fẹ́ sọ tí wọ́n máa ní gbà kódà they so much put fears in us nísìnyí tó bá sọ pé kò ní da fógun kò ní da fún Ṣàngó máa ṣépè fún Allah ni pé ayé Allah máa bàjẹ́ ni kálá wa gbèjà ẹ if truly the God you claim you serve is a true God you don't fight for God me I don't fight for Olódùmarè ọba dání ọba lẹ́ni ọba múnimálẹ̀ ni ọba dákẹ́dájọ́ Elédùmarè máa dájọ́ tiẹ̀ á múyàn bó ṣe yẹ kó múyàn ni but you are fighting for your own God thank you very much Ọlọ́run á tún jẹ́ kí ìrẹ́pọ̀ sí and God will open Ọlọ́run máa ṣí ojú èèyàn púpọ̀ to the truth thank you very much sir ẹ ṣé púpọ̀. mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí o ìyá Múlíkà welcome a kú ètò. ẹ kúṣẹ́ bàbá mi well Thank done you. I'm so proud of you ẹ kúṣẹ́. thank you. Mr. Gobi Ekaro, ilẹ̀ host ni. Ẹ káàárọ̀ o. Mo kí ẹ̀yin mo ní táìmù kékeré kan fún ní kí sáré ṣe é wà máa mi ò ní pẹ́ pa náà ṣá ìkọ́ mo wà lẹ́nu iṣẹ́ ni. Ẹ káàárọ̀.
Ẹ ẹ káàárọ̀. jẹ́ kí mi sọ̀rọ̀ kẹ́ tó pa ọ́. Ẹ jọ ẹ sáré fún mi some minutes mo ń lọ sí ibi kan. Ẹ káàárọ̀ mo kí ẹ̀yin ìyá mi kẹ́yìn ẹ̀gbọ́n mi kẹ́yìn bàbá mi. ẹ káàsán o láti rí báyìí o ẹ̀yin ọmọ kóòtù òjíire Ṣé gbogbo àgbèwà o láṣẹ Ìdùmarè. ṣé ẹ làbọ̀ yín làbọ̀ yín bọ́ sí ẹ wà lẹ. ẹ gbọ́ mi sá. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Yeah. À ń gbọ́ yín. Èmi kéré náà àfikún tẹ́mi kàn fẹ́ ṣe because ó tiẹ̀ ní fídíò tí bàbá mi post Àkànbí Ọlọ́ba that was àná lọ́wọ́ kan sọ̀rọ̀ yẹn ní orí live kí n tó wáyé ṣe lọ wò ó dáadáa ṣe rí àwọn pípù yìí wọ́n ti ní kókó ibi tí wọ́n ń lọ wọ́n dẹ̀ ti mọ agenda wọn tó dẹ̀ fẹ́ take àwọn mission wọn because báwo ni èèyàn ìwọ ordinary person tí wọn ò ọjà mọ́ kankan tó wá wo sọ̀tánù ṣòkòtò lọ rẹ̀ ó dà kí bọ́ǹbù bá wà lè tọ́. lórí gbogbo tí wọ́n wá sọ pé ó ìyá tún ń gbà mí ìdọ̀tí náà wọ́n fẹ́ kó sínú bíbà ìfọ́sí ní ìbẹ̀wọ̀n ó ti bẹ̀rẹ̀ tiẹ̀ fi hàn. ìbẹ̀wọ̀n sẹ̀. jọ àlọ́ má fọ mọ kó má àṣìṣe bọ eléyìí yóò dọ̀tí ọkọ mi. ó wá ń lo ó fún odindi ọba tó wà lórí àpèrè ó sọ fún pé kọ́lá kinní kan àwọn fídíò yẹn nǹkan tẹ́mi kàn fẹ́ sọ pé wọ́n ní Yorùbá ti sọ tẹ́lẹ̀ tó máa wọ àwọn ọmọ Yorùbá tó bá sì jì wọ́n ní ẹni tó bá máa dáṣọ fún yàn tọrùn ẹ̀ la máa ń wò kó tó ṣe bí òwe àwọn pípù yóò ní nǹkan kan tó ní láti ọfà so máa ń dùn mí tí bá rọmọ Yorùbá tó bá lọ ń fọ̀ lára ẹ̀ tẹ́lẹ̀ mo ti ẹ̀ka ọ̀rọ̀ wọn kún èmi kọ́ bílíù pé èmi ò lè ṣan wọn ẹ̀sìn rádaràda yìí mi ò ṣẹ́ ní religion mo kọ̀ wà mo dẹ̀ mọ ilé mi mo mọ ibi tí mò ń tọ́ látìgbà tí mo ti ń padà sílé but téèyàn bá ní kò kàn mí wọ́n dẹ̀ ní ó ń bọ̀ àwọn làǹdẹ̀ẹ̀dẹ̀ time yìí ó ti tó time tẹ́ pé everybody mo ti sọ pé mi personally ma take time everyday mo ma drop video ṣáwọn pé kàn máa lọ viral ṣáájọ kan everyday ó ti tó time kò yẹ pé èmi ti mọ̀ mo ti mọ̀ náà nìyẹn no ká máa sọ bẹ́ẹ̀ ẹni tí ó ní tí tó apàdà gbọ́ náà ni àbí ọ́ní tó bá pẹ́ títí akóló lọ àpè bàbá ọ̀gbùgbé wa ó dìgbà tí ọba sọ torí nǹkan tí à ń sọ yìí ń ṣe mi àti fẹ́ǹsì mi àti níṣù based on family issue ti tiẹ̀ bọ̀ fún problem tí wọ́n ní ẹ̀ṣẹ̀ tèmi ló jẹ mí lógún life mi so problem tí wọ́n nìyẹn but èmi ò ní yé dúró pé sẹ́ẹ̀ a máa sọ tó yẹ pé everybody máa fi gbọ́ because àwọn people yìí mo wà close to àwọn ọmọ tápà kankan láàárín mi mo rí admission ọ̀gán mo rí mission tán mo rí pé kíní wọ́n ti pass bí blood wọ́n ti fi kíní yẹn kọ́ wọn ọmọ wọn gan láti kéré gbà nǹkan tẹ́ fẹ́ wá ṣe gangan nǹkan tá a wá sílẹ̀ Yorùbá wá ṣe rèé o nǹkan tẹ́ gbọ́dọ̀ ṣe lélẹ́yìí o tẹ́ bá rí wọn preaching wọn gan ẹ̀wọ̀n àpọ̀ wọn eléyìí kò preaching wọn tiẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run wọ́n kọ̀ ń wá preaching tó yẹ pé wọ́n kọ̀ fi nǹkan kan ti èèyàn síwájú wọ́n ní nǹkan tó wọn fẹ́ ṣe lọ́dà grant òun lọ́wọ́n preaching tó máa ń preach as at yesterday ìmọ̀ àtẹ̀yàn kan sì jókòó ẹni ẹ̀ máa ń fún respect bí ẹ̀gbọ́n ọ́fíìsì òun náà ní ọ́fíìsì ẹ̀ mú ní tèmi same preaching tó gbé wá lálẹ́ àná but èmi takò lọ́wọ́n because tẹ́lẹ̀ tí máa ń wòwe tó bá ń sọ̀rọ̀ ọmọ akọ́wé pé kò kàn mí ọmọ àná yẹn àjọ wọ̀ o because nonsense ni o lè wá máa rí àwọn bàbá tèmi fín lórí ìjókòó kìdẹ̀ lájú mi lẹ̀ síbẹ̀ so nǹkan tẹ́mi kọ́ fẹ́ sọ ni pé gbọ́ ọmọ káàárọ̀ oòjíire gbogbo wa táìmù yìí àwa tá a ti jí o at least mo wà lórí live lánàá mo rí 1,004 téèyàn 1,004 bá ń post everyday kátẹ́ wá sọ pé 400 níbi àwọn Fúlàní yẹn ni 1,000 ṣáà tó ṣọ́ fèmí lánàá yẹn ní live ọmọ Yorùbá ni wọ́n tí gbogbo wa náà bá ń repost ẹ̀ bẹ́ẹ̀ everybody ló máa padà brain ẹ̀ máa ṣiṣẹ́ síbi tó ṣiṣẹ́ sí so ẹ káàárọ̀ o Àkànbí Ọlọ́ba sallallahu alaihi wasallam Àkànbí Ọlọ́ba sallallahu alaihi wasallam. ànábì ń jẹ́. mo gbà fún yín àjẹ máa ń gbádùn yín gan Àkànbí ajágbe mọ́ mùsùlùmí bí ìyá wọn rè tó bá gbé gẹ̀ sí wọn á ṣẹ́ ní gẹ̀ àwọn yẹn kẹ̀ Àkànbí àwa pẹ̀lú yín ẹ̀yin ní leader wa ẹ̀rọ bá mi kí Big Joes Allah's wife àti olówó Èkó Malik Musa sallallahu alaihi wasallam bá ń kí wa bá gbà ms bàbá sallallahu alaihi wasallam àríṣẹ́ wọ̀wọ̀ ó ń lọ ẹ̀rọ ẹ̀kọ́ skẹ́ẹ̀jì yín irọ́ lọ pa iṣẹ́ ń lọ àdúgbò wa gan-an ní kò gbà fún wọn
ẹ̀mẹ́rin wá ojú ti là this 2026 ẹ má pàfin lóyìnbó fún wa mọ́ ẹ̀ẹ́dẹ̀ka dúpẹ́ lọ́wọ́ Amẹ́ríkà ó ti bá wọn mú lórí wọn balẹ̀ àwọn ọmọọṣẹ́ wọn lẹ́yìn wọn kàn já poro ni kò sí náà lè ṣe tó bá bẹ àwọn máa bẹ wọn fún ara wa kì í ṣàná bí ẹ káàárọ̀ ya mi mo kàn ní kí yín ni o Àkànbí Ọlọ́ba inú mi dùn pé mo gbóhùn yín lé ni o inú mi dùn o brọ́dà mi ẹ lè ṣe gan olórí búkọ ọmọ Sùlẹ̀mánù Fárúkù yẹn ọmọ àlẹ́ ọmọ Fúlàní kò ní ṣe oríire wo táyé bá ń jáyé ògùn láfi jẹ ìwẹ̀ ògùn bóyá eré àwọn ọba fi yẹn alálẹ̀ ló ń bínú ẹ̀yin kọ́lẹ̀ ń bínú alálẹ̀ ló ń bínú ẹ̀yin máa wo ẹ̀ máa tó máa ṣẹlẹ̀ sí ìbọn náà òun náà ó mojú màálù láti yà torí èèyàn láti fi ṣògùn ògùn àṣírí ẹ̀ máa wọ̀rí àwọn náà ń dúró dé wọn Àkànbí Ọlọ́ba ẹ̀yin àwọn agbẹ́mi ilé ìwà àtọ́lọ́run Elédùmarè àtàwọn orúmọlẹ̀ mo gbèdì fún yín o ẹ̀yin lẹ yé mi padà o Latif ló sọ mí o Latif ló sọ mí èmi ẹrú ó ti ń di èmi ọmọ bá èmi lẹ́rú àwọn olórí burúkú àwọn èmi ṣùṣùṣùṣù wọ́n sọ mí lẹ́rú bàbá mi mo ní kí n kí yín ni o ẹ ṣe gan thank you very much. ẹ bá ń gbé abúdù ẹrú ni ẹ wo ẹ bá ń bá yàyà mi sọ̀rọ̀ ọgbà mi gbọ́ bàbá mi Àkànbí ẹ bá ń bá yà mi sọ̀rọ̀ ẹ bá ń bá wọn sọ̀rọ̀ ẹjọ́ wọn bá yín sọ̀rọ̀ ya. hello. anybody ní bá wọn sọ̀rọ̀ èmi bc ọmọọba. káàárọ̀ ẹ káàárọ̀ ọlọ. yálà fẹ́ ni mà. ẹ̀gbọ́n mi wọ́n ń gbọ́ mi. à ń gbọ́ yín mà à ń gbọ́ yín. gbogbo tó wà nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni mà. kí ni ọ̀nà tí a máa tẹ̀sẹ̀ lé. ẹgbẹ́nu súnmọ́ máì. ìgbẹ́nu súnmọ́ súnmọ́ máìkì yẹn rárá ẹ súnmọ́ fóònù yẹn rárá. wọ́n ní gbogbo tó wà nílẹ̀ yìí. ìyá ó bẹ́tà báyìí à ń gbọ́ yín báyìí. wọ́n ní gbogbo tó wà nílẹ̀ yìí kí là ń ṣe. níta máa ṣe náà ni pé tí èèyàn bá ti mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn òfò àdánù ni wọ́n fi kó alẹ́rú ni àbùṣebùṣe a máa jí díẹ̀díẹ̀ ni ó ti yé yín ìgbà tó ń gbẹ́sìn ẹ̀ wá sí àwọn gbogbo àmọ́ nípa ẹ̀ àdẹ̀mọ́ Kùránì àkétùmọ̀ akọ̀ntì ẹ̀gbà bẹ́ẹ̀ náà ni so àwa ti wá rí ní ìsìn báyìí pé nǹkan tó ń gbé wá fún wa kó alẹ́rú ni so ẹ̀yin ìyá wa tẹ́ bá ti mọ̀ tẹ́tẹ́ mọ̀ tẹ́sán fáwọn ọmọ yín pé irọ́ àjórúkọ arábù mọ́ o àjórúkọ alábàá mọ́ o àti níjórúkọ Adéníyì Ìṣọ̀lá Kóredé Ọláwálé inú wa máa dùn ló ti yé yín mà. àgbọ́yé. ẹ̀yin náà nísìnyí báyìí àwọn tó wà ní àdúgbò yín ẹ̀ máa sọ fún ẹ pé Ìsìlámù ẹ̀sìn wa kọ́ ni àwọn àràbó ló ní wọ́n fi wá kó alẹ́rú ni. àbẹ̀ṣe kírun ni mà. àgbọ́yé. bẹ́ẹ̀ ni àbẹ̀ṣe kírun ni. alùsùnà lọmọ wọn ẹ̀ka ọ̀gá kan náà lùkọ́. ẹni sòrò ṣẹ̀ṣẹ̀ kírun ni mà. mo ń gbọ́ tí yín. ṣẹ̀ṣẹ̀ kírun. mo ń kírun. wọ́n mi ẹ má kírun mọ́ tá a lè kírun fún. mo ń kí fúnra mi ni mo ń kí fúnra mi ni. fúnra yín táwọn ní kẹ́ máa kí fúnra yín. mo ń kí fúnra mi ni. kì í ṣe pé Ọlọ́run kọ́ là ń kírun fún wa ń kí fúnra ara wa ni. ta ló ní kẹ́ máa kí fúnra yín mò ń béèrè. tọ́ni ká máa kí fúnra wa èmi rí i pé àníyàn tèmi kí fúnra mi ni. no mọ́mì kò ní nǹkan ṣe bí ẹ kírun àbí ẹ kírun bẹ́ẹ̀ ṣe ń foríbalẹ̀ yẹn ẹ̀ ń foríbalẹ̀ fún ṣìgìdì Allah ni èrè kan ló wà ní sáájú ayé bá tí wọ́n kọ́ lè fún nínú Kaaba yẹn òun lẹ́ kírun fún Ọlọ́run Olódùmarè kò ní kírun fún Ọlọ́run Olódùmarè kò ní ká kírun àwọn bàbá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ti ń sin Ọlọ́run ọba. ṣìgìdì kéyìí tí wọ́n gbé wá láti mọ́tà yẹn tán ní apá kan lónìí. bẹ́ẹ̀ni ṣìgìdì ni bẹ́ẹ̀ni mà ṣìgìdì ni inú Kaaba ló wà ilé ẹ̀nà kọ́ sínú Kaaba yẹn táwọn èèyàn lọ yípo ní ẹ̀ ń péjì yẹn. ó dẹ̀ fi ẹ̀rí ẹ̀yìn hàn mí nínú Quran. ṣé ẹ mọ Quran mà. èmi ì mọ Quran o mi ì mọ Quran o. ẹni ká fẹ̀rí ẹ̀hàn ìta bá sọ fún yín kò lè yé yín tẹ́wọ́n mọ̀ kẹ́rin báyìí alẹ́ ṣe fún yín nínú Quran. ayé mi máa sọ fún wọn. ẹ ká ṣe báyìí ṣé ta lórí Ọlọ́run rí. kò sẹ́dá tó rí rí. ṣe lè júwe Ọlọ́run fún àbóṣe rí. kò sẹ́dá tó lè júwe ẹ̀.
nínú Quran aláàánú méjì yẹn ojúwe ara ẹ̀ ń bẹ̀. ojúwe ara ẹ̀. ó ti yẹ yín mà. bẹ́ẹ̀ ni ó ní pé òun ní ẹsẹ̀ ó ní pé òun ní orúnkún ó dẹ̀ sọ nínú hadith pé òun ní ọwọ́ méjì. àwọn ọmọ lárúbá náà wọ́n kọ̀ fáwọn pé Allah o tí àwọn ọmọ ó ní ọwọ́ méjì wípé ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ béèrè pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ pé àwọn náà mọ̀. ìwádìí yẹn ni àwa ọmọ yín nìsín báyìí àti wádìí àwọn kan yín báyìí àti rí díẹ̀ but ẹ̀yin ìyá wa gbàtẹ́gbà ẹ̀sìn yẹn ẹ ò mọ̀ túmọ̀ ẹ ò mọ̀ díẹ̀ ẹ kàn ń ṣe pé ok wọ́n ń ṣe la fi ń ṣe ló ti yẹ yín mà. tábà ní kẹ́ ka ìtumọ̀ Fatia ẹ mọ̀ tún Fatia àbẹ́ mọ̀ túmọ̀ ẹ̀. mọ́mì ṣé mọ̀ túmọ̀ Fatia mà. mi ì mọ̀ túmọ̀. ẹ̀yin náà wò nǹkan tẹ̀ ń kéré ojúmọ́ mà tí ẹ ò mọ̀ túmọ̀ ẹ̀ ṣó dáa bẹ́ẹ̀. ẹbí wọn máa ń túmọ̀ ẹ̀ fún wa. àdẹ̀rí fún wa. sẹ́lá àfáà olórí burúkú ni wọ́n o àwọn olórí burúkú gbogbo àfáà tẹ̀ ń wò yẹn o wọ́n ń ba ayé àwọn ọmọ wa jẹ́ ni o àwa ti rí nǹkan tẹ̀yìn ò rí ní ìsìn báyìí la fi ń pariwo síta o ntí ẹ ò rí àwa ti rí o àwọn àfáà ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ní pẹ̀lú ẹ̀sìn Islam o Ọlọ́run ọba tó ní ayé yìí kò bá anybody sọ̀rọ̀ kò bá anybody sọ ábàì wọ́n bá ní pé Allah sọ pé Ọlọ́run sọ pé irọ́ ni o irọ́ tó jìnnà sóòótọ́ ni o Allah àṣà àti ṣe àwọn Lárúbáwá ni tó wá gbé fún wa nílẹ̀ Yorùbá Ọlọ́run bá tó dá wa pẹ̀lú èdè Yorùbá ẹ̀yin náà màámi ẹ máa gbọ́dọ̀ yìí ẹ fẹ́ sin Ọlọ́run tó dá yín ẹ wá lọ ń kọ́ èdè míì ṣé ó bá làákà yìí mú mà. ẹ̀yin náà Ọlọ́run dá yín sílẹ̀ Áfíríkà ó dá yín ní èèyàn dúdú ó dá yín ní Yorùbá ẹ wá fẹ́ sin Ọlọ́run yẹn wá ní pé òun lẹ́sìn tóun fẹ́ máa sìn ó wá ní kẹ́ wá lọ kọ́ Lárúbá ká fi sin òun pé ẹ lè fi èdè tó ń lọ́run fún yín kẹ́ fi sin òun ṣẹ́ lè fi Yorùbá kírun mọ́mì. bẹ́ẹ̀ni. ẹ lè fi Yorùbá kírun. bẹ́ẹ̀ni. tó bá ti dijọ́ Jímọ̀ ẹ sọ fún ìmáàmù yín kó fi Yorùbá kírun. kódà. ṣẹgbọ́n mà tó bá ti fi kírun máa gba Islam lọ́wọ́ máa gba Islam tó bá ti fi Yorùbá ṣe irun tó fi kírun níjọ́ Jímọ̀ ẹ pè mí padà máa gba Islam. ẹ̀kọ́ mi ẹ̀kọ́ ló kà fún ọ ẹ̀kọ́ kà fún ọ náà kọ́ lè mọ̀ kọ́ kà fún ọ ẹ̀kọ́ kà fún ọ náà. wàhálẹ̀ pọ̀. díẹ̀ lọ́wọ́ ayé wọn kò lè ṣe àti yé wọn bẹ́ẹ̀ yẹn kò yí sí tán ti bọ̀ tipẹ́tipẹ́. oníṣẹ́ ẹ̀kan náà. àwọn ní pé àdúrà ọmọ ọba Fatia la àbákà fún un. ẹ bá gbọ́ ọlọ́run àdúrà náà nìkan mo ní kò sí àdúrà bẹ́ẹ̀ òun mo sọ fún wọn. kò sí àdúrà náà Kùránì o ṣe rí ìtumọ̀ Fatia yẹn èpè ló wà ń bẹ o Allah ń ṣépè fún àwọn Kírísítẹ́nì o. tọ́ba ní pé gẹ́rì ni mọ̀gùdúbí aléhìn wọlá dọ̀ọ́lì ó ní pé ègbé ni fún àwọn Kírísítẹ́nì àwọn Yẹhudi àti Nasara ẹni tó dá ayé àti ọ̀run tí a ní bó dá ayé àti ọ̀run ó wá ń ṣépè fún àwọn kan ṣó possible mà. ṣé ń gbọ́ mi mà. tí wọ́n ti dọ̀ìv. ó ti dọ̀ìv. táwọn ìyá wa bá ti ń jí díẹ̀díẹ̀ ìṣòro wa máa bíyá àwọn obìnrin gangan ni la ní pọ́nrán pẹ̀lú àwọn ọkùnrin olóògó lẹ́nìbọ̀dì but àwọn obìnrin yẹn a ní ìdíkàṣẹ́ lórí wọn tó pọ̀ àwọn ni wọ́n ń bímọ àwọn ni wọ́n ń tọ́mọ. I said it àwa obìnrin ní iṣẹ́ ìpọ̀sí irúmọlẹ́dẹ̀ máa fún wa ṣe. iṣẹ́ obìnrin tóbìnrin bá ti jí tó bá pọ̀ iṣẹ́ àbọ̀ iṣẹ́ yẹn máa rọrùn láti ṣe. bẹ́ẹ̀ bá ní fóònù méjì dání. àkọ́bí kí lẹ wí. bàbá ètò láyé ti dé ẹ máa bọ̀ lókè ẹ wá bá wa ṣí Quran bàbá ètò láyé ẹ káàbọ̀ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀. ẹ wá ṣí Quran ẹnu iṣẹ́ lèmi wà mí lè ṣí Quran ni o. èmi ti ẹ off so mo láì dáhùn kọ́ ìgbádùn lẹ́yìn wa. ọmọ bàṣẹ ti ráìvì grandpa mi. mo ti rí ẹ rí bàbá mi. nígbà tí a lọ kọ tẹfsiri síbẹ̀ àbí tẹ̀ ń kọ tẹfsiri àbí kí náà bẹ́ẹ̀ ṣe. grandpa ṣì ń gbàwẹ̀. ọjọ́ ìṣe ìsìlámù. ẹ bá àwọn ọlọgbẹ́sìn wà fún wa. àwọn náà gbé wa. àwọn náà gbé wa bẹ́ẹ̀. kí lẹ́ wí sà. mo ti sẹ́ndì fídíò àwọn ọmọ aláàyè sí. ok ẹ fẹ́ kí n play ẹ. ok fídíò ok àwọn ọmọ. Oh yeah, okay, I'll do that now. I have to go to a big screen.
Shrink. Oh, ẹgbẹ́ mi padà síbẹ̀ bàbá. Sorry about that. Ẹ ṣeun. No, I have to turn the camera in it. Oh, ẹ má bínú mo lọ lo airpod. Sorry. Mọ́mí yẹn kọ́ ṣé wọ́n wà ń bẹ̀? Kò tí ì play o, ẹgbẹ́ wọlé kẹ̀tẹ́. Ìyá Amúlẹ́ká kò tí ì play o. Gbọ́ yín o, kò sọ̀rọ̀ o. Kò sọ̀rọ̀ gbọ́ yín o. Gbà bẹ́ẹ̀ kẹ́dẹ̀ máa sin lọ bẹ́ẹ̀. Without thinking too deep lórí ẹ̀ pé Allah lọ́wọ́ méjì, Allah lẹ́sẹ̀ méjì, Allah lóko ọmọ àlè. My cousin, my eldest cousin, first cousin. So a máa ń rí gbogbo àwọn nǹkan tí máa ń post. Èmi àti wọn wá ní ẹmọ̀kẹ́ meeting mamala because of the occasion that is coming up. So we now had a conversation. Wọ́n wá ní pé àwọn nǹkan tí mo máa ń post ni mo ti jẹ́ kán sọ̀rọ̀ dáadáa. Mo wá ní lálàkọ̀kọ́ náà is to create an awareness and ẹ wo bí mo ṣe jẹ́ ọmọ Yorùbá ẹ̀ kí èèyàn pàdé mi kó ṣe sàlámà àlékún sí mi. O mọ̀ bóyá Muslim ni mi, o mọ̀ bóyá Christian ni mi. Òun sálámọ̀ sí mi. Ṣáráàbù ni mí ni. She was quiet. And I then said, look at these people. Wọ́n lọ lè kéwú, kí ló ń fi certificate ṣe? Nothing. Mo wá rán wọn létí, when I was awaiting result nígbà yẹn, I was the first person tó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. While we were waiting for our result. My granddad was not around. All day lọ́jọ́ yẹn, wọ́n rí gbogbo èèyàn, wọ́n rí mi. Pé àárín ìdààmú, wọ́n ní pé mo lọ bí iṣẹ́. I could remember that word he said. He said tọ̀wọ́n epo ni àbí tá ìrówó rà. I'm telling you, wọ́n lọ gbé mi wá ni. My aunties had to beg him pé Alhaji, ó yẹ kí ní dípò ọmọ ìfẹ́ ti kékeré tẹpá mọ́ṣẹ́ ni. Then he left me. Ọmọ aráyàn kan wá wò mí bí iṣẹ́. You understand? Lẹ́ni tó gba ẹ̀sìn nìyẹn. Bàdẹ̀ ṣe ń lọ sí ilé kéwà ń lọ sí school. Táwọn ajẹ́rìí Jehovah bá wá sílé wa, tẹ́ bá rí bá ṣe máa ń bá wọn argue. Because àwọn tí ẹ̀ máa ń lórí láyà wọlé tí mọ́ṣáláṣí wà. A máa bá wọn argue ni. Grandpa máa bọ́ta nínú mosque. Wọ́n máa bẹ̀ wọ́n pé kọ́ má bínú sáwọn ọmọ àwọn o. Wọ́n máa bẹ̀ àwọn ènìyàn kan, wọ́n máa sọ fún wọn lójú wa. Wọ́n láwọn rán ilé kéwú, wọ́n ní agídí la fi ń lọ, which is true. Wọ́n ọ̀nà wa nílé kéwú ṣe ráwọn wèrè tí tẹ́ rí yìí. Wọ́n fẹ́ gba tọ́ọ̀kì ilé kéwú sí wọn nú ni. Ẹgba ni wọ́n fi kọ́ wọn ní kéwú. Wọ́n na ẹgba sí orí wọn ni. Àbí báwo lọ ṣe ń sọ̀rọ̀ yẹn bàbá ètò láyé. Wọ́n na kéwú sínú orí wọn. Yes, wọ́n na kéwú sínú orí wọn. That is why they cannot think. If you see a good ọmọlúwàbí tí ó jẹ́ ọmọlúwàbí kò ní máa bú bàbá ńlá bàbẹ̀ nítorí kíni ẹ̀sìn òfò àtàdánù yìí. Ìgbà tí mo sọ gbogbo kíní ẹ̀ fáǹtì mi báyìí wọ́n ní wow, but I want you to tone it down a little bit. Ẹ̀mọ̀kẹ́ ó máa ń gun èmi ni. Ó máa ń gùn mí ni nà kò ṣe ní gùn because ìran mi báwo lèèyàn ṣe máa sọ pé ìran ti tèmi ìran káàròjìrè kò anybody lẹ́rú rí. Go and first check me on that. Ìran káàròjìrè kò èèyàn kankan lẹ́rú rí ní àgbáyé tá wà yìí. Àwàdà ni ìran àkọ́kọ́ tá kọ́kọ́ dé. Níbo lójúmọ́ kọ́kọ́ mọ́ wá? Ṣé bí Ifẹ̀ ni? Ó tún fẹ́ lójúmọ́ tí ń kọ́kọ́ mọ́ wá.
wọ́n dẹ̀ gba sátidé lọ́wọ́ ara wọn, wọ́n gbé sunday lé, wọ́n gbé ṣé wednesday lọ gbéra léra wọn lọ́wọ́ láì ṣe àwa. Ilẹ̀ wa ti mọ́, à ń jí yín, ẹ wá ń ṣe bí wèrè. You guys really need to wake up because nobody is going to do it for us. You guys really, really need to wake up and know what you're doing at the right time and do it fast. And you really need to be intentional. Kí ló dé? I yield my mic, Jare. Yafanike, why they not beat me that time? Wọ́n tó bẹ́ẹ̀ ni. Bàbá Ìtòláyé ẹ káàbọ̀. Àǹtí Monica ẹ káàárọ̀ ma, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ìyá mi, mú kí yín mà. Wọ́n lè nà mí o. Wọ́n náà wá ń lé kéwò mi ò parọ́ o. Ifá ò gbọ́. They must give us biscuits to ilé kéwò and àwọn àfáà must teach us ni wọ́n tó bẹ́ẹ̀ kọ́ máa kọ́ wa ń kéwò. Nonsense, àṣé rọ́bìṣì tó ń kọ́ wa ń gbà yẹn náà ni. Ẹ ti wà lókè o. Ẹ ti wà lókè o. Ní tẹ́fẹ́ bá wa sọ. Ẹ ti wà lókè o. Bah, yẹn lọ wá wá. Somebody sent it to me. Ẹ máa bọ̀ ní big screen. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa o, ẹ̀yin ìyá wa ni mo kí o, bàbá wa Àkànbí Ọlọ́ba. Ẹnu iṣẹ́ ìlàbá yín ẹ̀ẹ́dẹ̀ tó torí ẹ̀ náà kẹ́ tó relent. Agbára Ọlọ́run kankan ò ní ṣe yín, kò ní ṣe mí. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú àìsinmi. Mo kí bàbá wa ọmọba, ẹ ṣeun a kú ìgbìyànjú. Ilẹ̀ wa ò ní bàjẹ́ mọ́. Ìyá mi, Màámi Múlíká, ẹ ra mà. Kí bàbá mi ẹ káàbọ̀. Yes ma. A kú ilẹ̀ yìí kò ní bàjẹ́. Bàbá Fáníkẹ́, ìyá wa Fáníkẹ́, ẹ ṣeun, ẹ ṣeun. Ní bàjẹ́. Wèrè ló ń ṣe ìsìláàmù. Ṣé kí ni ò ti ju wèrè lọ báyìí? Ṣá lè rí nǹkan kan qualifying tó ju wèrè lọ ni? Bóyá ṣe èrè ló ń ṣe ìsìláàmù. Náà ipá ṣe èrè yẹn tún tíìkì ju wèrè lọ because ibi tí a bá dé ó yẹ kí ti àwọn kan tún ti là yàtọ̀. Oye kí dẹ̀lẹ̀ ló yẹ kí tí wọ́n là ní pé ládùúrú gbogbo wàhálà tí àwọn bàbá wa Àkànbí Ọlọ́ba gbogbo wọn ń ṣe, ó yẹ kó rí ẹlòmíì ti pé ṣùgbọ́n kò ní pé. Oye ìdí tí ó dẹ̀ fi ní pé ni pé òun tiẹ̀ bẹ́ẹ̀ yẹn lápá abẹ yẹn gbogbo ohun tí Sáńrò náà ní 72 virgin. Ọlọ́run ló mọ iye mùsùlùmí tí ó ṣe pé ìgbà tó kú tán ló ṣe ń sunkún nígbà tí ó dọ̀run tí ò rí nǹkan kan. Oye àwọn bàbá wa dẹ̀ ti ń pòwe yẹn fún wa ti pẹ́, wọn á ní Ọlọ́run mọ̀ sí wa ládọ́run mòótọ́ àsáwà lálùwẹ̀ yẹn. Tí gbogbo ń tán sọ fún òye ó dọ̀run lórí tí gbogbo ẹ lọ sálà tí ò sí náà tí ò sálì jẹ́ńdà. Ó máa wá rántí gbogbo ayé tó yẹ kó jẹ nínú ayé tó rí jẹ wá gbà. Wọ́n wà ní kò sí second chance. Bí kò sí second chance ayé eléyìí tó ń lọ yìí ó ń lọ léwúrẹ́ ni o. So kò sí second chance yóò máa wá dùn ọ́. Lẹ́ẹ̀fì rí màálù míì ti ń sunkún. Ń bò wà nkárà ó wá wò pé nígbà mo wà ń sàn kó dé iná àtàlìjẹ́ndà náà dẹ̀ fi tàn mí. Òun mo wáyé màálù yìí. So Islam ti cast kọjá káwọn èèyàn ṣì wà ń bẹ̀ lọ. Ṣáàṣì láwọn èèyàn tó ń defend Islam. Because ẹnìkan ò sì ní máa defend Islam lásìkò yìí kọjá ẹni tí ò lójú tì o. We are still doing in Islam. I know Islam is different. Dákun wá sọ̀rọ̀ Islam ti ẹjọ́ wá sókè. Ẹ dákun ẹ bá ń gbé Sulaimon wá o. Tí wá sọ̀rọ̀ Islam tó wọ̀jẹ́. Torí gẹ́gẹ́ bí research ṣe ń lọ. Kó yọ àkáǹtì ẹ̀ kúrò ní private. Wọ́n ní kó yọ àkáǹtì ẹ̀ kúrò ní private o. Kó lè rí ẹgbẹ́ o. So Islam náà
Islam ti pọ̀ náà lóòótọ́. Islam kì í ṣe ẹyọ kan o. Islam pọ̀ o. Oye àwọn Iran tí wọ́n àwọn Saudi ń bájà yẹn Islam kan ni wọ́n o. Àwọn Lárúbáwá náà Islam kan ni wọ́n. Àwa táwa tó wà ń bí àwa tá ń pera wa ní Shia tá ń pera wa ní Maliki Madiabu ẹgbẹ́ cultist kan làwa náà. So Islam ti fẹ́. Brother Solomon. Sulaiman, sorry. Rasa, ẹni Mùsùlùmí ni yín ṣùgbọ́n Islam ti ń yàtọ̀. Ẹ káàárọ̀ gbogbo ilé o. Ẹ káàárọ̀ o. Akójúbá, akú atótónu. Ṣé ẹ wà pẹ̀lú mi sà? Gidi gan a wà pẹ̀lú yín o. Alright, ọ̀nà Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Bírísì tó jẹ́ kí n sọ báyẹn ni pé mo ṣe Islam but Islam tèmi ó yàtọ̀ gédéǹgbé. Ẹ mọ̀ àníyàn tí wọn kálukú máa fi ń gba Islam ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So ọdún náà Islam tá à ń ṣe yìí wọ́n bí wa síbẹ̀ ni. Àwa kọ́ ni àgbà ẹ̀gẹ́tẹ̀. Ìfún gan mo máa sọ fáyẹn níbi tí mo wáyé báyìí tó bá yẹ pé ibi tí ayé dé dúró nísìn ojú everybody ṣe là. Tí wọ́n bá gbé Islam wá báyàn wípé ẹ̀sìn kan wà o ẹ máa kírun wákàtí 5 o ẹ máa gbà ẹ láàrin 30 days tẹ́ẹ̀ ní jẹun. Ó possible kí ọ̀pọ̀ èèyàn má lè tẹ́wọ́ gba ẹ tí ń jẹ́ Islam yẹn lọ́wọ́ wọn because ó máa bọ́ sí ìnira fún ẹlòmíì ìfún gan ẹlòmíì tó ń ṣe nísìn bí ìnira náà ẹ̀gẹ́tẹ̀ ìpè irun kíkí gan kò convenient fún ọmọ mùsùlùmí láti kí ẹgẹ́ tí mo sọ̀rọ̀ débi irun kíkí débi àwẹ̀ gbígbà ẹlòmíì kan ń gbà torí pé wọ́n bí síbẹ̀ ìpè àti wá gbọ́ ìpè kí wọ́n á ní àìní lágbájá mi ò ṣe Islam mọ́ ẹni wọn kálukú náà fi ọ̀pọ̀ yẹn fi wà ń bẹ̀ nísìn but ìwé mi báyìí nísìn mo ṣe ń jẹ́ Sulaiman èmi kọ́ mo sọra mi àwọn òbí tó bí mi ni wọ́n sọ mí tó jẹ́ pé ẹ̀sìn tí wọ́n ṣe ní àtìlẹ̀ nìyẹn iṣẹ́ ṣe wà pẹ̀lú mi gidi gan tó jẹ́ pé àwọn òbí tó bí mi ni wọ́n sọ mí lóko yẹn èmi kọ́ ni mo sọra mi àwọn tó bí mi náà àwọn tó bí àwọn náà ni wọ́n sọ wọ́n lóko mùsùlùmí táwọn náà ń jẹ́ ẹ̀jẹ̀ tí gbogbo tẹ́ ń sọ nísìnyí náà tẹ́ ń sọ yìí téèyàn bá jókòó téèyàn bá rò òtítọ́ ọ̀rọ̀ ni ẹ̀ ń sọ níbi tó júlà ní pé ní táwọn ènìyàn sọ yìí téèyàn bá gbé sí sense òótọ́ ọ̀rọ̀ wà bí kíní yìí o because àwọn nǹkan tẹ́ ń sọ yẹn ó sì máa wà ní ọkàn àwọn èèyàn náà láti máa rò nígbà báwo ni kíní ìṣe rí báyìí báwo ló ṣe rí báyìí but in tó wà ní Al-Qur'an tó tọ́ wọn ò rí àpò yẹn kàn lè ké ni wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ but bẹ́ẹ̀ ṣe ń ka àtẹ̀ǹtù fún wa yìí tẹ̀ ń ṣe gbẹ̀ nísàn ń ti ń ṣí ọkàn àwọn èèyàn but ẹlòmíì kò síbẹ̀ sí lè sọ́tò wọn ò ní lè fẹ́ fi Islam lẹ̀ torí pé kéne ìdójútì ni but in tẹ́mi sọ pé tèmi yàtọ̀ nìyẹn o because Muslim náà ṣì ní ní but àwọn kan tó rọrùn bẹ́ẹ̀ ká kírun ká gbàwẹ̀ àwọn ìyẹn àwa èmi sì ń ṣe lóye sọ pé wèrè kọ́ ló sì kù nínú Islam because àwa ti gbogbo tẹ́ ń sọ àrùn òtítọ́ mú bẹ́ẹ̀ ibi tí Islam ta gbà náà tó já láàfíà bẹ̀ ẹni èmi mú lò ìdí tí mo fi sọ pé wèrè kọ́ ló sì kù nínú Islam nìyẹn kẹ bá sì mí gbọ́. àwọn bàbá mi àwọn nǹkan wo ló já láàfíà bẹ̀ nínú káàtì bẹ́ẹ̀ mi. ok kí lẹ sọ sà. nǹkan wo ló já láàfíà bẹ̀. ok àwọn kan tó jẹ́ àlàáfíà níbi bẹ̀ tí èmi mú lò nígbà tí mo wà pẹ̀lú àwọn pẹ́rẹ́ǹtì tèmi nígbà tí mo wà kékeré àwọn ẹ̀kọ́ tèmi máa ń rí kọ́ ni pé bàbá tèmi Islam mọ̀ tó ń ṣe ó tọ́ wa níwọ̀nba agbára tó ní ó fún wa ní ẹ̀kọ́ ilé kéwú ó dẹ̀ fún wa ní tìwé ó dẹ̀ fi wá ṣẹnu iṣẹ́ so á dẹ̀ mọ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa ọ̀rọ̀ Allah náà ni mo tẹnu pé tí Allah ní a ṣe eléyìí ká ṣẹ̀tọ́ lórí ọmọ ká ṣẹ̀tọ́ lórí aya ká dẹ̀ ṣẹ̀tọ́ lórí àwọn tó bá súnmọ́ wa even gbogbo bàbá tèmi kò fi àwọn Christianity àbí ẹlẹ́bọ kò yà wọ́n lọ́ta òun rí wa bí kankan náà ipe Ọlọ́run kan náà ni gbogbo àjọ ń pè táwọn tó bá ṣe wá sí kan fún wọn tó bá fẹ́ di kó fẹ́ lágbára àwọn ìdá wọn lóhùn so a kàn jẹ́ pé ẹ̀yin ọmọ mi o ẹ ṣe dáadáa láyé o because ayé lẹ̀san wà òkìní kan o ọ̀run tí wọ́n polówó fún yín yẹn kò sẹ́ni tó lọ́bẹ̀ tó débẹ̀ rí o àmọ́ ibi tó ti lè rí ọ̀run rẹ ni pé ibi àwọn tẹ́jọ wà láyé tẹ́jọ súnmọ́ra yín ẹ ṣe dáadáa síra yín kẹ́ẹ̀dẹ̀ kó kálukú fi síra ní àlàáfíà. mo rò pé ẹ tí ì sọ nǹkan tó lálàáfíà tí mo. mò ń bọ̀ náà nìyẹn àlàáfíà tèmi wá mú bẹ́ẹ̀ ni pé nígbà tèmi náà wá dàgbà tí mo marry ẹgẹ́ tí mo sọ àwọn ìyàwó ọmọ tọ́nà fíìmù náà ìsàtàn ìyàwó mi mò ń ṣe èmi náà ń tọ́jú wọn ní ìlànà bí bàbá mi ṣe ṣe fún ìyá tèmi náà nígbà tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ ṣèmi náà ń tọ́jú wọn ó dẹ̀ ń kírun mi ní bá rí Christian nìsín mi ní sọ pé ẹlẹ́bọ ni àbí kinní kan so èmi ń bá wọn ṣe ìpètọ̀ èmi gbà pé ìgbà àlàáfíà pé Islam pé mi gbà àlàáfíà bẹ̀lẹ̀ mi mú lò èmi yẹn sọ pé yẹn kan ẹlẹ́bọ ni àbí yẹn kan Christianity ni àbí pé kinní kan ó dẹ̀ ń kírun ó dẹ̀ ń gbàwẹ̀ so tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìyẹn bàbá mi. Intel lè pè ní mò ń bọ̀ Intel lè pè ní àlàáfíà abẹ á jẹ́ nǹkan kan tó yàtọ̀ tá à ní nílẹ̀ Yorùbá
Yorùbá àbí tí ò sí nínú àṣà àti ìṣe wa ẹ lè sọ pé àlàáfíà bẹ̀ ni mo mú o so àlàáfíà bẹ̀ tẹ́ wá mú iní ìsinyìí kì í yé mi ṣáàwọ̀ ẹ̀ tẹ́ ń gbà làlàáfíà bẹ̀ ni àbí irun àbí táì báwọn èèyàn jiyàn ti pé kìrìsìtẹ́nì ẹlẹ́bọ ni èwo lẹ mú gangan ń bẹ̀. Brother Suleiman. Hello. Ẹ mo ṣe ń gbọ́ yín báyìí ni. Nínú àwẹ̀ tí mò ń gbà yìí nìsín èmi rí i pé tí n bá gba àwẹ̀ yẹn tán yàtọ̀ fún pé bóyá pé ládà kan wà nínú rẹ̀ tẹ́yàn bá gbà tí a bá gbà tán tó bá pé 30 ìbàjẹ́ 29 days ni la fi gbà á ní kódà kí n má gbà tó bẹ́ẹ̀ tí n bá gbà tán èmi máa ń rí àlàáfíà rẹ̀ nínú ara tèmi gangan pé máa ń ṣe ìwòsàn gangan fún mi so ara mi á pé yàtọ̀ ara tèmi á pé yàtọ̀ ní ìmọ̀tẹ́lu mi ò bọ̀ tí mi bá gbà yẹn tán normal mo gbà torí mi gbàwẹ̀ mi bóyá wẹ̀ Monday àbí tọ́ lẹ́yìn Ramadan nìkan tí ìmọ̀ bá wọn gbà tí n bá dẹ̀ ti gbà tán mo máa ń rí yàtọ̀ rẹ̀ nínú ara mi tó bá ti pé lẹ́yìn ìgbà tá a bá ti break tá a bá ti túnú tán bí ó kó 30 days ni so àlàáfíà mi á ṣe mí ni. ẹja ti bẹ̀yẹn wò ná mò ń bọ̀ ẹja ti bẹ̀yẹn wò ná. ok sir. ǹjẹ́ tí èèyàn bá wo ṣé mo tán pèlè wọ̀. mo tán pèlè wọ̀. báwo lè wọ́ ṣe máa ń ṣiṣẹ́. èyí tí wọ́n pè ní èèwọ̀ ni èyí tí wọ́n tèmi mọ̀ tó jẹ́ èèwọ̀ lọ́dọ̀ tèmi ni pé tí wọ́n bá ní fún àpẹẹrẹ nísìn wọ́n ní kí ẹ mọ̀ kí bóyá wọ́n ní kí ẹ fún àpẹẹrẹ ní kí ẹ mọ̀ kẹsẹ̀ bọ́ náà wò tó bá kẹsẹ̀ bọ́ náà ní ojú ọ ẹgẹ́ tí mo sọ so wà á rò pé ìgbọ̀nsẹ̀ ní ojú yàn tíyàn ti test ẹ̀ rí kí wọ́n wá kẹsẹ̀ bọ́ náà yẹn kó wá jó yàn kí wọ́n ní kí ló ṣe ọkàn mọ̀ kẹsẹ̀ bọ́ náà ni ó lè ẹsẹ̀ mọ́ fi rí àti bá a sọ wọn tẹ́lẹ̀ pé gbọ́n kẹsẹ̀ bọ́ náà pé wọ̀ ni ẹgẹ́ tí mo sọ. irọ́ ó dàbí ọmọ ìdílé kan. ok sir. oye ó máa ń ṣe fàájì bí irú èmi for example ẹjẹ́ mi fi tèmi ṣe example bí mo ìwà ẹ̀sìn mo máa ń mu ògùrọ̀ tẹ́lẹ̀ máa ń mú ògùrọ̀ nǹkan but nígbà tí mo wá padà délé wọ́n wá ní ògùrọ̀ ìwọ wa ní àsọmọ Bàtálá bóyá mo dẹ̀ ní ìkan méjèèjì ṣá so èmi wá wò pé ǹdé mi máa mu dáadáa tí mi lè má fi kàgbó nǹkan kan kódà mo lágbẹ́ oríṣi mẹ́ta lé mi ìṣàgbọ́n tí grandma ń sọ jà mo wá délé ní tí mo ti mu bí ọdún mẹ́wàá ni o mo wá délé padà ọ̀dọ̀ tán jẹ́ sọ́mú jẹ́ ti gbàgbé mo kàn gbé ìjọ́ kẹta mo dẹ̀ mú kí ni mo mú sí gbogbo ẹnu mi dẹ̀ fọ́ yamayama báyìí tí irú ẹ̀ ò dẹ̀ ṣe mi rí kí lẹ rò pé fà á tó fi ṣẹlẹ̀ sí mi. ètò fà tó fi ṣẹlẹ̀ sí ni pé ẹlẹ́ẹ̀tí mu tẹ́lẹ̀ tẹ́ mọ́ mú gbòòrò dáadáa àbí tí nǹkan kan ò dẹ̀ ṣe mí. nǹkan kan ò dẹ̀ ṣe yín so wọn ò dẹ̀ sọ fún yín pé bí wàá wà nù pé kẹ́ mọ́ mẹ́wàá mú nǹkan wọ́n jẹ́ pé èèwọ̀ ni ọtí yẹn jẹ́nu fámìlì yín nìyẹn. irọ́ yín tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ibi tó ti ṣiṣẹ́ ìwọ ni pé mo ti fetí gbọ́. bẹ́ẹ̀ni ẹ ti fetí gbọ́. tẹ́rí mo ń bọ̀ àwẹ̀ tẹ́yìn gbà ẹ̀ talẹ̀ kí ni lọ́kàn yín talẹ̀ ń gbà fún. lọ́kàn tèmi èmi à ń gba àwẹ̀ fún ara wa ni sòkè tí pàǹbà yẹn fọlọ àgbà yẹn fọlọ. ẹ wo bí ó ní nǹkan kan tí wọ́n ń pè ní àṣẹ. kí làṣẹ fẹ́ ṣe ni pé ẹni tí wọ́n bá ń ṣe lásìkò kan tó o bá wọn ṣe o ti engage sínú tó ń ṣe yẹn. wọ́n náà ti dára wọn nìyẹn. wọ́n ní kòkò yìí o ẹ máa wá bomi sí i ó wá ní wo jẹ́gẹ́ mi kàn bomi sí i èmi kàn bomi sí i ní ìjàre kò kàn mí bí wọ́n náà ṣe débẹ̀ bomi sí i yẹn o ti lájọ ń bẹ̀. ààwẹ̀ ó dẹ̀ ní iṣẹ́ tó ń ṣe ní ọ̀hún yẹn níbi tó ti fẹ́ ṣiṣẹ́ ní gbogbo ayé níbi tó má ti gbà. tẹ́ ẹ bá fẹ́ gbààwẹ̀ fún ara yín kò ná yín lẹ́ni tìǹ kò ní jẹ́ déédéé time tí wọ́n fix déédéé time tí wọ́n fix pa àwọn máa ṣínú náà lẹ́yìn ṣe tì í torí pé àwọn tí wọ́n fix time pé ìdájí àti ìṣínú wọn ò fix time yẹn lásán wọ́n fi tó pọ̀ tí time yẹn nínú agbára nílé. wọ́n gbádùn yẹn sá. lẹ́yìn bá wá wò pé mo like àwẹ̀ and then mo fẹ́ gbààwẹ̀ ẹ wá wò pé òkè àwẹ̀ tèmi máa jẹun ní 6:30 oye máa dẹ̀ máa ṣínú máa jẹun tèmi nírọ̀lẹ́ bóyá 6 àbí 5 kò ní jẹ́ the same time yẹn gangan torí tó bá jẹ́ the same time yẹn gangan ibi tán dájọ́ sílẹ̀ ń dájọ́ sí. kò sí rọ́ńbẹ́. gbogbo tó bá yọ dànù nínú kádàrá gbogbo ẹni tó bá ń gba kinní yẹn náà máa yọ dànù torí pé déédéé àkókò tí wọ́n fix yẹn lẹ̀ ń lò. ló fi jẹ́ pé èèyàn ló ní agbára ok kí lè ní ìnísìn kí lè ní. kí lè sọ sà. èní ni Wednesday.
ok bẹ́ẹ̀ ni ìṣe wá jẹ́ Wednesday yẹn kí gbogbo ayé lẹ́ẹ̀kan náà káwá decide pé ní òkè ìṣe Wednesday lẹ́ẹ̀kan náà pé òní ìṣe Wednesday Sunday ló jẹ́ ṣé Ọlọ́run máa wá bá wa change ẹ̀. rárá o Ọlọ́run ní change ẹsẹ̀. Ọlọ́run ò lè wá bá wa change ẹ̀ torí pé ẹ̀mí wa la fi sọ ní Wednesday bẹ́ẹ̀ ló fi jẹ́ kò jẹ́ bẹ́ẹ̀ mọ́ kò jẹ́ bẹ́ẹ̀ mọ́ náà nù. bẹ́ẹ̀ oye gbogbo tó sẹ́ẹ̀tì nínú ayé àwa la sẹ́ẹ̀tì ẹ̀ so gbogbo nǹkan tiwa níṣẹ́ wá rí kinní yẹn yìí tẹ́yìn pé lálàáfíà àwọn tó so mọ́ yàtọ̀ sí kó tiẹ̀ jẹ́ pé nǹkan àwọn sabians àbáwọn nǹkan kinní ẹ̀ẹ́tù actually power gan tó dẹ̀ so mọ́ bẹ̀yàn tó dẹ̀ jẹ́ pé ó dàbí kálá ń yọ táàksì lórí gbogbo ẹni tó lóun gbà fún àlà sówó ìjẹ́ mi èwo lẹ túrí tó lálàáfíà ń bẹ̀ náà tẹ̀ torí ẹ̀ jókòó àti pé kí ló kọ Sùlẹ̀mọ́ yìí náà. ọ̀gbẹ́ nìkan sọ yín sọ lẹ́yìn tó dà kọ́ ló ń jẹ́ Sùlẹ̀mọ́ àbí ṣe àbí ẹ̀gbọ́n bàtẹ́ nìkan tọ̀ túmọ̀ ẹ̀ ní oníṣẹ́ mo mọ̀ tí mo kọ́ ni. ẹni tó ṣe kí ni. azin ó lẹ́ni tó mọ̀ dà nǹkan ní jẹ́ Sùlẹ̀mọ́. azin ó lẹ́ni tó mọ̀ dà. àbí. ṣé mi mọ wá sọ bẹ́ẹ̀ ni. rárá bí mo ṣe join yẹn. ta ló sọ bẹ́ẹ̀ ok ìyàwó amúlíkà náà sọ bẹ́ẹ̀ ok ìyàwó amúlíkà náà sọ bẹ́ẹ̀ ìyàwó náà sọ bẹ́ẹ̀ mo ti rántí ìsàlẹ̀ ni mo wà gbà ok mo wà lórí láìfù kan níta yẹn hello. mo wà pẹ̀lú yín. ọmọ kọ níyẹn kì í ṣọmọ àlè báyìí ti já yín tán sense oye. ṣé ìtumọ̀ Sùlẹ̀mọ́ náà wọ́n sọ yẹn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹrù ní ẹnikẹ́ni ṣé ń gbọ́ ẹrù ló ń ṣe ẹlòmíì ẹ̀mọ́ ní ẹrù ló ń ṣe ẹlòmíì ṣe wá rẹ́rù yẹn ó níbi tó mọ o oye so. ètò láyé. oye. ètò láyé bàbá. ṣé bàbá àkànbí sọ̀rọ̀ ni. ya ẹjọ ẹ má bínú mo fẹ́ kí n ṣàlàyé fún brother Suleiman yìí àwẹ̀ tó ń gbà how is dangerous ẹsọ ẹkẹ ṣàlàyé fún wọn àwẹ̀ tẹ́ ń gba ẹ̀kan fẹ́ bí pánú láì mọmi for good 12 hours ó wà very dangerous èèyàn lè kú so òyìnbó lè bá yín bú gbogbo nǹkan yẹn wò síbó òyìnbó àtàràbú ló gbẹ́sẹ̀ wá fún wa òyìnbó lè gbàwẹ̀ nínú òyìnbó dápẹ́ lóyìnbó lẹ wà tẹ́ bá ń gbàwẹ̀ òyìnbó wọn máa sá fún yìí wọn ò ní wà close pẹ̀lú yín ìdí ni pé wọ́n mọ̀ pé tí ẹni tí bá pùn sí yẹn yẹn lè gbẹ́mìí nù so àwọn dókítà wa ní Nàìjíríà àwọn ò ní ẹ̀bà sọ torí dókítà náà gbàwẹ̀ so sẹ́yìn lẹ́wọ́ abẹ́ gbọ́rọ̀ gidi lẹ́nu ẹ̀ so ayé ní fẹ́ wo ìtumọ̀ àwẹ̀ yẹn kéèyàn má jẹun for good 12 hours kéèyàn má mọ̀mí for good 12 hours ó wà very very dangerous so nǹkan táwọn fẹ́ kẹ́ mọ̀ nìyẹn tẹ́ bá gbàwẹ̀ gbà fúnra yín bẹ̀ ó léwu fún yín so àfikún tí wọ́n fẹ́ kẹ́ ṣe nìyẹn ètò láyé yẹn ṣe mo wà lẹ́nu iṣẹ́ ni. ẹ̀yà mo wà pẹ̀lú yín ètò láyé. ok sir so tá a bá ń sọ̀rọ̀ effect of àwẹ̀ kódà nígbà tí mo ṣe assignment yẹn gan ní nígbà tí Ramadan yẹn tán fẹ́ bẹ̀rẹ̀ ìgbà tó kọ̀la tí mo ṣe assignment yẹn effect tí wọ́n ní àwọn èèyàn ní world tó máa ń ní after Ramadan lásán wọ́n dà pé 41 ẹ mọ̀ pé àwa dúdú a ní kíní a ní agbára ẹ mọ̀ a strong oye ọ̀rọ̀ wádà gẹ́gẹ́ bí rédíò tó jábọ́ ni wọ́n sọ̀rọ̀ lọ ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn máa rò pé nǹkan ò sí ni mẹ́wàá dẹ̀ ti ṣe nínú oye so bẹ́ẹ̀ ni kíní ní world ṣé ẹ mọ̀ pé ní world Nàìjíríà ló ní ọ̀sà jù. wọ́n sọ bẹ́ẹ̀. oye ọ̀sà wà lára ẹlòmíì tí ó mú oye kí ló fà á ni pé àkọ́kọ́ náà kò sí tá a fẹ́ jẹ kálukú náà struggle ni ẹlòmíì agídí ló máa fi oúnjẹ méjì jẹ ó tún wá oṣù kan tó wá dé ó tún wá fi gbogbo oṣù kan yẹn gbà wẹ̀ oye so nírètí pé kálukú wa náà ń gbìyànjú pé kó bọ́ sí níjọ́ tá a ti wá ń gbà kí la rí oye so bàbá mi gẹ́gẹ́ bí bàbá Àkànbí Ọlọ́ba ṣe sọ kò sí nǹkan kan nínú kinní yẹn ní tí kálukú nídìí ni pé tó bá ní nǹkan tó bá sá máa bẹ orí ẹ máa bẹ́lẹ̀ dá ẹ. brọ́dà mi ètò láyé. à ń gbọ́ yín. ẹ má bínú tó lọ nínú ẹ̀sìn àbáláyé tó jẹ́ ìṣẹ̀ṣe
ṣebí kí wọ́n máa pe àwọn kan ní ìsera níbi bẹ̀ kí ni ìtumọ̀ ìsera tó wà níbẹ̀. ìsera ó yàtọ̀ nǹkan pè ní ìsera òun ni pé ẹ jẹ́ fún example báyìí bíi kí obìnrin kó máa wá ọkọ kó má rọ̀kọ kó wá lọ́dọ̀ babaláwo kó lọ́ọ́ dáfá wọ́n wà ní ní tó ṣẹlẹ̀ yìí lọ ní ìsera. Ìsera máa túmọ̀ sí pé kó dín ọ̀ṣọ́ kù kámúra gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀gbọ́n gbogbo ẹ̀ wọ́n á ní kó lọ́ọ́ dín kù torí látara ọ̀ṣọ́ góòdì gbogbo tó ń wọ̀ yẹn ò jẹ́ kọkùnrin approach ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ gẹ́tẹ̀ so gbogbo tó ń wọ̀ góòdì tó bá jáde báyà máa lọ oyè ọkùnrin ò kí ń lè approach ẹ̀ wọ́n rí i pé níbi afẹ́fẹ́ yẹyẹ yẹn ní òjò rọ́kọ oye wo wọn wá ní kó ṣe ìsera kí ni ìsera yẹn ni pé gbogbo tó máa ń wọ nǹkan ńláńlá tó máa ń wọ yẹn kó reduce ẹ kó má wọ ọ títí tí a fi pàdé onítìẹ oye so ọ̀nà tí ìsera máa ń gbà wájú nìyẹn. Ìsera ẹlòmíì ni pé wọ́n á ní arákùnrin títí òṣùpá kan má bóbìnrin lájọṣepọ̀ so kó má bóbìnrin lájọṣepọ̀ bóyá ní táìmù yẹn ewu kan wà níwájú ẹ̀ oye ewu kan wà ní iwájú ẹ láàrin oṣù yẹn tó yẹ pé obìnrin kan ń bọ̀ tí wọ́n ti dẹni páńpẹ́ fún tó yẹ pé tó bá bóbìnrin lájọṣepọ̀ ó lè da ayé ẹ̀rù Ifá dẹ̀ ti rí wọn wá ní wọ́n má bóbìnrin lájọṣepọ̀ kó ní ìsera ìbálòpọ̀. Ẹlòmíì ìsera ọ̀rọ̀ náà máa ní kó ní bóyá bí ẹjọ́ náà ti máa ń mú ó lè rojọ́ kú oye wọ́n wà ní ọmọ tó ṣẹlẹ̀ ẹnu rẹ yìí oye lọ́ọ́ níṣera ẹnu lọ́ọ́ ṣọ́ ẹnu rẹ oye so wọ́n wà ní kó máa dákẹ́ kó má máa rojọ́ oye so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bóyá jẹ́ nìyẹn. tẹ́rí ẹ̀tùláyé ara ìsera kò sí nǹkan tí kò lè jáde bẹ́ẹ̀ nínú ìsera ẹ ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ nínú ìsera wọn lè ní kéèyàn má jẹ mọ́ mu nǹkan báyìí fún àwọn àkókò báyìí fún àǹfààní tara rẹ̀ ẹgẹ́ tí mo sọ nínú láì tàwọn oníṣẹ̀ṣe nìyẹn bẹ́ẹ̀ náà ló sì wá wà nínú láì mùsùlùmí ìsera Ramadan tá à ń gbà náà ó jẹ́ gẹ́gẹ́ bí ìsera náà ni ipe mọ̀jẹ̀ mọ̀mù fún àǹfààní kankan láti fi rí nǹkan kan ẹgẹ́ tí wọ́n mú bọ̀ àǹfààní kí ni aláàpè. fún sera ṣe rí téèyàn bá gbàwẹ̀. àǹfààní kí ni wọ́n bọ̀ àǹfààní kí ni aláàpè àwẹ̀. ó ní Ramadan ipò ó ní oore téèyàn bá gbà gẹ́gẹ́ bá ti gbé kalẹ̀ ìfúkọ àwọn àfáàgbà wọn ní sí wà sí pé ẹni tó bá gbàwẹ̀ ó lè ládàá ẹ mọ̀ pé ọ̀rọ̀ àwẹ̀ ní sí òun yàtọ̀ sí ìsera ti inú ìṣẹ̀ṣe ẹgẹ́ tí mo sọ inú ìsera ti ìṣẹ̀ṣe wọ́n lè sọ fún ọ pé torí nǹkan tá a fi ní òṣèṣera ilé yìí bọ̀ yẹn ládàá ti Ramadan à ń ṣe pẹ̀lú ibi tí wọ́n bí wa sí ìtòkè tó Ọlọ́run ló mọ ládàá tó fún kálukú ẹ mọ̀ pé owó tá à ń sọ yìí náà nìsín yálà pé bóyá tá a bá kú ayé tó tẹ̀síwájú àbí tá a bá kú kò sí nǹkan kan mọ́ kò sí ẹnìkan tó lè sọ yẹn kódà àwọn Ifá wọn ò rí àlàyé ọ̀run ṣe fún wa iná ni kálukú náà fi ń paramọ́ gbogbo tá a bá láyé tí wọ́n ní ká máa ṣe ní ti dáadáa ẹgẹ́ tí mo sọ so náà fi ní kálukú náà máa paramọ́ kò sí ohun tọ̀hún Ifá náà ò rí àlàyé ọ̀run ṣe alukurani náà kò dé ọ̀run kó bọ̀ rí báíbù náà ò dé ọ̀run kó bọ̀ rí àwọn tó ṣàlàyé rẹ̀ fún wa wọ́n kàn kọ́ pẹ̀lú ọgbọ́n orí kí ìwà àbàjẹ́ fi lè dínkù láwùjọ náà ni ká sì lè ní ìbẹ̀rù. ẹni sùúrù èmi ò iṣẹ́ onífá mi ò kọ́ fá ṣùgbọ́n mi lè ṣàlàyé ọ̀run fún yín. ok. ṣe rí n tó bá fi lè mẹ́mi ṣàlàyé ọ̀run fún yín làwọn babaláwo wà nílé ṣàlàyé ọ̀run fún yín. ṣe rí àwọn kankan àtẹ̀má ẹni sùúrù àwọn kankan àtẹ̀má ń claim tó ṣe pé kò right. ok. kí ni nǹkan yẹn ni pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọmọ Yorùbá fún mi látàárọ̀ mo ti ń engage inú mi dùn mí tẹ̀ dààmú but bẹ́ẹ̀ ṣe ń padà ń lọ yẹn ó ti fẹ́ máa ní ìtumọ̀ díẹ̀díẹ̀. ẹ má bínú àbábí ẹni sùúrù lẹ́rí Ifá tẹ mẹ́nu báyẹn pé kó ṣàlàyé ọ̀run fún yín Ifá ṣàlàyé ọ̀run fún yín torí pé Ifá sọ fún yín pé reincarnation láyé tó bá ti lọ wà á reincarnate ní gbogbo ìrìn àjò yẹn lílọ bọ̀ gan-an mi rò kó tó ànáwà velo míì ṣùgbọ́n àwọn míì wà tó ṣe pé ìrìn àjò tiwọn látara bóyá wọ́n dá wọn lóró ni àbí kíní kan wọ́n máa wá rìnrìn àjò ṣùgbọ́n gbogbo ń tà ń sọ yìí náà ibo là ń pè lọ́run gangan brother Sulaiman. ṣe rí
ọ̀run wà ó yá ẹ ṣàlàyé fún mi kémi tó sọ tèmi ẹ má bínú. inú ẹ sọ̀rọ̀ ẹ free gbọ́dọ̀. àánú ẹ mọ̀ pé ẹ̀yin olùkọ́ tí ń kọ́ mi nísìn èmi fẹ́ gbọ́ tẹnu yín ni. rárá ẹ máa gbọ́ ṣe rí kí n máa sọ̀rọ̀ kẹ́ máa dánù yẹn mi láìkẹ́. wàhálà Ọlọ́run bá ń gbọ́ yín dánù. ẹ gbọ́ mi ẹ béèrè ìṣera ń sìn ok ẹ ṣàlàyé fún yín ẹ wá fi ọgbọ́n dànù. àyìn dánù o. pé ìṣera ló ń bọ̀ ìṣera ti inú muslim ìṣera ni ní ìdí ìdẹ́ ìṣèṣera gbogbo ntàlà sọ pé ààwẹ̀ bá lọ máa sọ fún ìsìn aláwọ̀ sọ pé ẹ máa gba ntàlà ni pé òun kàn fẹ́ fi mọ̀ bóyá ẹ máa bẹ̀rù òun làálàkùn tatakùn maybe bóyá ẹ máa fi ẹ̀ oye ẹ gba àwẹ̀ làálàkùn tatakùn bóyá tiẹ̀ máa fi ẹ̀ òun làwẹ̀ wà fún ló fi jẹ́ pé tí wọ́n bá ń líìsì ẹ̀san àwẹ̀ wọn ò ní fẹ̀san kankan fún wọn bá yín sọ̀rọ̀ ẹ̀san kan oye so tẹ́ bá wá ń sọ̀rọ̀ tó bá jẹ́ lè kí wọ́n àdébẹ̀nsì àyọ̀tọ̀ nìyẹn but tẹ́ bá ń sọ̀rọ̀ ọ̀run oye ọ̀rọ̀ tẹ́sán ẹ̀ challenge lẹ́fi sè oye èmi ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀run fún yín tí kankan ò dẹ̀ ní sọnù ẹ̀yin ní kẹ́ no ẹ̀yin ò rẹ́dì láti wá kọ́ nǹkan. wàhálà lóye wa náà mo rẹ́dì ni Ọlọ́run bá ń gbọ́. ẹ fẹ́ kọ́ wa nímọ̀ ni ṣùgbọ́n ibi tẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lọ yẹn kò wá òkè pé kò sẹ́ni tó ṣàlàyé ọ̀run fún wa Islam tẹ́ ń ṣe yẹn gan ṣàlàyé ọ̀run fún yín náà. ẹ máa gbọ́ tí mo sọ mo ní Islam tó ṣàlàyé ọ̀run àti Ifá tó ṣàlàyé ọ̀run àti Bible tó ṣàlàyé ọ̀run kò sí èyí tó lọ because ẹni kú kan kò dédé kó wá ṣàlàyé kí lẹ wí. mo ní Bible tó ṣàlàyé ọ̀run Kùránì tó ṣàlàyé ọ̀run àti Ifá tó ṣàlàyé ọ̀run èmi ò àkọsílẹ̀ náà ní gbogbo ẹ tábà tí káwọ nísìn tábà sùn lálẹ́ àsùn nísìn ají ó yàtọ̀ sí pé yẹn lálàá yẹn lè rí rìpọ́ọ̀tì mú wa kọ́dẹ̀ ni tó bá dákú lásán téèyàn bá dákú báyìí tí wọ́n bá jí tó dákú sáyé padà tán bá bí pé kí lórí ẹ̀yin tẹ̀wà láìlẹ̀ tó máa ṣàlàyé tó ṣẹlẹ̀ fún òun tó dákú ò lè rí nǹkan kan mú bọ̀ wá èèyàn dákú nìyẹn o kájọ ẹni tó bá kú yẹn ẹni tó wá kú yẹn tó bá àti ní àǹfààní kárẹ́ nìkan tó kú báyìí kó dẹ̀ máa ṣàìpé tó ń bá bọ̀ lélẹ́yìí tábà ni wọ́n fi rí rìpọ́ọ̀tù rẹ̀ kalẹ̀ pé tẹ bá dọ̀rùn o nǹkan báyìí ni mo rí o nǹkan báyìí ni mo rí o wọ́n àwọn ọ̀jọ̀gbọ́n náà náà wò pé tábà kú ó ṣèṣe yí nǹkan báyìí ok ṣé n tẹ́ fẹ́ sọ náà nìyẹn bẹ́ẹ̀ ni sà. ok ṣé mọ arákùnrin kan tí wọ́n ń pè ní John Lennon lórúkọ ẹ̀ so nínú àwọn celebrities America ni ó lọ ó dẹ̀ sọ gbogbo ìṣẹ̀lẹ̀ bóun ṣe rí kanẹ́ẹ̀tì ó dẹ̀ ń sọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ sí nígbà tó kú gbìnrín àjọ ẹ̀ ṣe lọ ó ṣàlàyé ẹ̀ bó ṣe rí kanẹ́ẹ̀tì ó dẹ̀ ṣàlàyé ẹ̀ nígbà tí wọ́n dé bí tí wọ́n tó ṣàlàyé tán tó sọ gbẹ̀ wọ́n dẹ̀ ṣe investigation nípa ibi tó ń gbé tẹ́lẹ̀ orúkọ àwọn ẹbí ẹ̀ wọ́n dẹ̀ bá bẹ́ẹ̀ bó ṣe sọ. nínú ayé àwọn èèyàn ẹ wo bí ṣe rí nínú ayé àwọn èèyàn tó wá jọrú ẹ̀ wá pọ̀ gan nínú ayé níbí ni àwọn òkè tí ń rí o lamẹ́ríkà ní gbogbo ilẹ̀ àwọn òyìnbó àwọn ọmọ wọn máa ń sọ̀rọ̀ nípa reincarnation dáadáa tí wọ́n mọ̀ sọ̀rọ̀ pé àwọn ti wáyé kan àwọn ti wọ́n dẹ̀ mọ́ dárúkọ wọ́n dẹ̀ máa bá bẹ́ẹ̀ oye so ìyí dẹ́yìn yẹn ń sọ yẹn ẹnìkan ò lọ rí gònù story yẹn ti gbogbo yẹn ti dáyẹn kọjá bí 50 years sẹ́yìn so kí ni mo fẹ́ mú jáde fún yín ni pé ọ̀rọ̀ ọ̀run oye tá a bá ń sọ̀rọ̀ ẹ̀kọ́ tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ ọ̀run ìyẹn súnmọ́ tòsí náà oye kódà nínú ayé tẹ wáyé gan tẹ bá lẹ́kọ̀ọ́ ẹ béèrè báwo lọ́run ṣe rí wọ́n á dẹ̀ mú yín lọ wọ́n á mú yín bọ̀ wọ́n á fi hàn yín ọ̀run ò jìnnà inú ayé ibi náà lọ́run wà soye so ọ̀run kọjá ọ̀run kéré sí tí wọ́n máa fi bà yín lẹ́rù ẹ̀rù ọ̀run kẹ̀ inú ayé tá a wà yìí wà kódà inú ayé yìí náà lọ́run wà oye so àìmọ́bẹ̀ ni so but ìyẹn ti dúró lẹ́gbẹ̀ẹ́ kan oye ṣùgbọ́n nǹkan kan tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ ni pé tẹ́ bá jẹ́ ọmọ ìran yìí ò lè ṣẹ̀sìn Islam ìdí rèé o torí pé ǹjẹ́ yín mọ̀ pé ẹ̀sìn Islam yẹn kò yí ṣe ìgbàgbọ́ ẹyọ kan ló wà ń bẹ̀ ǹjẹ́ yín mọ̀ pé àwọn kan wà ní Islam yẹn tán dẹ̀ ń jẹ́ mùsùlùmí tí wọn ò gbà Muhammad gbọ́ rárá. mo mọ̀ dáadáa náà tó ṣe pé Ali náà gbàgbọ́. mo mọ̀ yẹn dáadáa. ok ǹjẹ́ yín mọ̀ pé àwọn kan wà tí wọ́n ń pè ní ǹjẹ́ yín mọ̀ pé àwọn kí lórúkọ àwọn eléyìí náà
bóyá inú àwọn wà bí àkọ́ ǹjẹ́ yín mọ̀ pé àwọn kan wà tó ṣe pé ìgbàgbọ́ tiwọn náà ni pé Islam politics lásán ló wà fún káwọn ó dẹ̀ mọ fèsì politics ayé ńlá ni gbogbo aim and objective fún wọn náà ni pé báwo làwọn ṣe fẹ́ dókè in politics àwọn yẹn wà àwọn tí wá ń bì òun náà àwọn tí wá ń bì aim and objective tọ̀dọ̀ tiwọn ìyẹn ní gbogbo bíi òun náà ni Sharia gbogbo bíi àwọn Málíkì mọ́ta gbogbo ojú ọ̀nà mọ́ Málíkì gbogbo ibi tán bá dé Sharia làwọn máa pariwo báwọn ṣe fẹ́ gba ìjọba lọ́wọ́ yín tán fẹ́ gbé Sharia ní tiwọn orí ẹkùn Sharia làwọn máa ń sọ alul Madina àwọn ará Madina àwọn yẹn ní Saudi máa ń kọ́ mọ́sálásí fún káàkiri náà máa kọ́ mọ́sálásí fún àwọn yẹn náà máa fún lówó àwọn àfáàbẹ̀ wọn máa fún wọn lówó wọn máa pọ́ǹpù wọn lówó kọ́ máa tako gbogbo nǹkan àwọn yẹn náà máa ń pààyàn náà máa ń pa gbogbo àwọn ẹni tí ó bá ti gbà fáàlì náà oríṣiríṣi àwọn ti bí ènìyàn àwọn ilé ìtura yàtọ̀ wọ́n wà bẹ́ẹ̀ more than 50 tẹ́nìkan dẹ́ ń gbà pẹ́ nìkan correct nínú Islam nìkan tún nìyẹn mo ń sọ fún yín wípé Ọlọ́run ò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ kálukú wá tí ó jẹ ni Ọlọ́run ò ṣe kí ni kò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ oye ẹ̀yin ní gẹ́